Yorùbá kọ́mọ yín èdè abínibí nẹ́tíwọ́ọ̀kì yóò dá like serious kiri yóò lọ ṣá. ẹ máa post every time. Nẹ́tíwọ́ọ̀kì yóò dá. ìwé chat ń record. No, yeah, record. ó ń read báyà mi. ó ń read. ẹ máa post every time yẹn network fọkọ mi. Ẹ̀kọ́ lọ láyé tàwa yìí ṣẹ́ ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ lọ láyé tàwa yìí ṣẹ́ ẹ̀kọ́ lọ gbé ní dèpò ọlọ́. Like serious. kò sí lọ́nà. ìdúró rẹ̀ ń lọ. bí a la máa fi lọ live lónìí o. Ewúrẹ́ tó wọlé tí ò kágò ló di múmú so. Àgùntàn tó wọlé tí ò kágò ló dẹran àmúpaléyá. Onílé mo kágò kí n tó wọlé. Ìbà Ọlọ́run ọba mi, ọba àláwùrábí, ọba gbanigbani, ọba múnimúni, ọba tó lè pa tó tún lè jí, ọba tó lè jí tó tún lè pa, ọba tó jẹ́ wípé tó bá pa kò sẹ́dá kankan tí ó jí, ọba tó bá sì jí kò sẹ́dá kankan tó lè pa. Ìbà ọmọdé, ìbà àgbà, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà àwọn tó ti ń sọ ká tó dé, ìbà àwọn tá a jọ jẹ́ sàwáwù, ìbà àwọn tó ṣẹ̀ lẹ́yìn wa. Ẹ kú ilé. Yorùbá Dùn ńlẹ̀tò tó ń dé sí etí gbọ̀yìn ní ìkànnì alára àgbàyídá Unique FM 1-0-3 Tondo àti 1 nílùú Iléṣà ńláàyìn. Abala mẹ́ta ńlẹ̀tò Yorùbá Dùn ló pín sí. Abala àkọ́kọ́ láti múra wa lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ táti máa kọ́ nípa èdè Yorùbá. Abala kejì òun la pè ní àṣàyàn ọ̀rọ̀, níbi tá a ti máa ń gbé àwọn ọ̀rọ̀ yẹ̀wò lóríṣìíríṣìí. Abala kẹta òun ni tá a mọ̀ níbi tá a lè ti láǹfààní àti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta, tá a ṣojú òpó lẹ̀, ẹ pè wọlé, á béèrè ìbéèrè, ẹ sì dáhùn. Eléyìí tá a fi mọ̀ ń yàrá wa wò lórí ètò pé ṣé lóòótọ́ ṣe ń lágbó Yorùbá. Lórúkọ àwọn olóòtú ètò yìí látòrí Tósìn Bámikọ́lé ìràwọ̀ lọ́mọ tó fi dórí ààrẹ Yẹmí Ọlálẹ́yẹ Mr. Bubble àti dókítà Túndé Àdìó àtàwọn olóòtú tó kù bíi Ìyá Wọ́ndà, bíi Olúwatóyìn. Ètò kan tó lólóòtú tó pọ̀ òun ni Yorùbá Dùn, torí mo máa ń sọ gbogbo gbà pé ọgbọ́n orí ò gbé bí ò ṣe pé kéèyàn ó ní ìmọ̀. Shina Wonder Abdulkareem lórúkọ mi. Ẹwú níwìnrín ni mí, adálẹ̀gbé wúrà, ẹwú filé hàn mí, ẹwú fọ̀nà hàn mí, ẹwú tí ò jẹ́ fàbújá lẹ́ẹ̀kiri hàn mọ́. Olúkúnlé tún ni mí, ẹlẹ́kì lágbàlá,
ẹni tówó bá ń so níran bàbá rẹ̀ kó wá wí tówó tilẹ̀kẹ̀ ní ń so níran bàbá tèmi. kí ló ṣẹlẹ̀ sí mákìún bá ti padà dé sí. ta ló ń pè kọ́ ọ̀ wọlé kí ṣe kọ́. kò ó rìn nẹ́tíwọ̀kì dáa. kò dáa bọ̀ kí ló yẹ kó ring ẹ fi sí vibration. mo ti fi sí vibration orí ìgbẹ́ kan. ó ń dún lẹ́ẹ̀kan. lágbára Ọlọ́run ọba àwọn ọmọ wa wọn ní sẹ́rí ẹgbẹ́ wọn. mo kí gbogbo etí tó ń gbọ́ mi pátápátá a kú oṣù tuntun oṣù igbe ẹkún òní sọ lọ́ọ̀dẹ̀dẹ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi. igbe ayọ̀ ni ó sọ lọ́ọ̀dẹ̀dẹ̀ wa torí ìwé mímọ́ gan ti sọ bíbélì ó ní ìró ayọ̀ láàgbọ̀n gbọ́ ní àgọ́ olódodo kùránì náà sọ tiẹ̀ bẹ́ẹ̀ sì níwé àbáláyé tàwọn bàbá wa nígbà náà lọ́hùn òun náà sọ tiẹ̀. ẹ ti mọ̀ bá a ṣe mọ́ ṣe á múra wa lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ká tó lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ẹ mọ̀ jẹ́ á gbàgbé pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àwọn òfin tí àwọn ìjọba wa fi lélẹ̀ ẹ jẹ́ á tẹ̀lé wọ́n ní ká fọwọ́ wa ẹ jẹ́ á fọ̀ lóòrèkóòrè wọ́n ní ká mọ̀ jáde ẹ jẹ́ á fìdí mọ́lé ebi òkúkú ní pa wá torí fàǹfààní tèmi àti náà ni ẹ má jà á jáde ẹ má jà á lọ ibì kankan lágbára Ọlọ́run ọba àrùn burúkú ò ní fọ̀dẹ̀dẹ̀ wá sí ibùgbé wọ́n ní tá a bá ti fẹ́ sín ká fi gbọ́n wa ká fi bo ẹnu wa ká fi bo mú wa tá a bá ti fẹ́ wúkọ́ ká ṣe bẹ́ẹ̀ náà ká dènà gbogbo ohun tó bá lè mú kí àjàkálẹ̀ àrùn kó mọ́ tàn ká kó mọ́ ràn mọ́ bí iná ọyẹ́ ẹjọ́ ẹ̀jẹ̀ á tẹ̀lé gbogbo ohun tá a láṣẹ wa tán bá fi síta pé ká ṣe ó ní ẹ̀jẹ̀ á ṣe. ẹ má wàá gbàgbé pé mo máa ń sọ pé àwọn ọmọ wa ṣe pàtàkì ẹ̀jẹ̀ amójútó wọn ẹ má jẹ́ á jẹ́ kí kinní yóò tàn káàkiri láàrin àwọn ọmọdé torí kò sọmọdé tẹ̀sán pé kó má bẹ́ẹ̀ gbẹ́ẹ̀ ṣeré mo sì máa ń sọ pé ẹ má jẹ́ kán mọ̀ páwọn ò lọ ilé ìwé ibi tí wọ́n bá ṣẹ́ dé ẹ̀jẹ̀ á kọ́ wọn àwa bàbá àwa náà ń bẹ ńlé báyìí ìṣèdè ti ṣe gbogbo wa mọ́lé wọ́n ní àfìdímọ́lé wa ẹ wá jẹ́ àràn àwọn ìyàwó wa lọ́wọ́ ẹjẹ́ á bá káwọn ọmọ ẹjẹ́ á kọ́ àwọn ọmọ wa ti dọ̀ká kọ́ wọn eléyìí tó fi jẹ́ pé eré làámọ̀ ṣe pẹ̀lú wọn n ò ní ká mọ̀ ṣeré pẹ̀lú wọn ṣùgbọ́n ẹjẹ́ á kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé ìwé yálà ti kéwú ni ó sì jẹ́ pé ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bíbélì ni ẹjẹ́ á tún kọ́ wọn ẹjẹ́ á lọ yàrá ìkẹ́kọ̀ọ́ ká tó lọ yàrá ìkẹ́kọ̀ọ́ ẹ jẹ́ n kọjá sókè lọ́nà. tí nẹ́tíwọ̀kì yẹn ò dára in short ó sá lọ pátá ni. ẹ máa post ẹ̀ lẹ́tà mi. wọ́n ló fọ́ cup náà lóòlù ẹ kó yọ. nẹ́tíwọ̀kì wọ́n ló wà rẹ̀ ṣé o ti léètì ni ẹ ṣe lè lọ láìpẹ́ pẹ̀lú kan time tó kù náà torí most àwọn èèyàn pé kò yọ wọn. wọn lọ fún. ó kí gbogbo wa káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ níjẹjọ orí ibi tá a wà náà ni pé à ń kọ́ra wa ní àwọn ibi tí alífábẹ́ẹ̀tì Yorùbá
àti lẹ́tà tó wà nínú álífábẹ́ẹ̀tì Gẹ̀ẹ́sì níbi tí wọ́n ti fi kíkọ sílẹ̀ jọra wọn tó jẹ́ wípé tá a bá pè lẹ́nu ìró ọ̀tọ̀ọ̀tọ̀ ló mú wá. Ibi tá a bá ṣẹ́dé ni ààrò táwọn onígẹ̀ẹ́sì ń pè ní ààrò ṣùgbọ́n àwa Yorùbá à ń pè ní rí. Ibẹ̀ ńlá bẹ́ẹ̀kọ́ wa dé. A parí ìyẹn lónìí torí a gbọ́dọ̀ bọ́ sí ibi tá a ti máa fi álífábẹ́ẹ̀tì Yorùbá tá a ti máa fi ṣẹ̀dá ọ̀rọ̀ tá a sì tún máa yànnà náà ìyẹn tá a pè ní àtẹ álífábẹ́ẹ̀tì. Lẹ́tà tó kàn ní S lọ́dọ̀ àwọn olóyìnbó ṣùgbọ́n àwa Yorùbá à ń pè ní sí ńlá wa Yorùbá ń pè ṣùgbọ́n àwọn olóyìnbó ń pè ní S. Ṣé ẹ rí i pé ìró ọ̀tọ̀ ló mú wá ṣùgbọ́n kíkọ sílẹ̀ rẹ̀ bákan náà ni. Lẹ́tà tó kàn ní tí náà ni lọ́dọ̀ àwa Yorùbá tí ni lọ́dọ̀ àwọn onígẹ̀ẹ́sì. Lẹ́tà tó kàn ní U àwọn onígẹ̀ẹ́sì àwọn ń pè ní U àwọn ń pè ní U ṣùgbọ́n lọ́dọ̀ tí a hu ni àwọn elédè Yorùbá hu òun bá a bá ti fẹ́ kọ́lẹ̀ tá a bá ti fagiyàn látòkè á gbé wá sálẹ̀ á wàá yí á tún wá dorí ẹ̀ gòkè padà U ni lọ́dọ̀ tí a ṣùgbọ́n àwọn elédè Gẹ̀ẹ́sì àwọn ń pè ní U. Lẹ́tà tó kàn òun ni W ní táwọn ṣe pè ní W gbígbà tí pé U méjì o gbígbà téèyàn bá so papọ̀ U tá a bá ti ra yígi ẹ̀ tá a gbé látòkè tá a fà wá sálẹ̀ tá a wá yí tá a tún dorí ẹ̀ gòkè níbi tó ti parí lókè tá a tún rárá gbégi kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a tún fà wálẹ̀ tá a tún fà bá a ṣe fa ilé ìtàkọ́kọ́ náà iná fi pè ní W ṣùgbọ́n àwa ń pè ní wí ó ní àwa Yorùbá ńlá ń pè wí àwọn ń pè ní W. Lẹ́tà tó kàn òun ni Y làwọn elédè Gẹ̀ẹ́sì ń pè àwa ń pè ní yí ló fi jẹ́ wípé àwọn èèyàn á máa ṣàṣìṣe tán bá ti fẹ́ yànnàná ọ̀rọ̀ bí àpẹẹrẹ ẹja sọ wípé Yorùbá táwọn èèyàn bá fẹ́ yànnàná ọ̀rọ̀ tí olóyìnbó ń pè ní spelling tán bá fẹ́ yànnàná Yorùbá ẹlòmíì lè sọ pé YORUBA rárá nílànà títí èdè Yorùbá yí ni ó rí hu bí he ha Yorùbá lẹ́tà tó kángun tó kàn ha ṣùgbọ́n táwọn èèyàn bá fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ torí wípé ká sọ wípé àìláfọkànsí tàbí àìmọ̀ álífábẹ́ẹ̀tì Yorùbá a ní ní jù báyìí lọ ní yàrá ìkẹ́kọ̀ọ́ torí lọ́jọ́ mẹ́jọ a gbọ́dọ̀ sọ nípa ha a sì gbọ́dọ̀ sọ nípa bí nta mú wá a mú àpẹẹrẹ wá. ẹ jẹ́ n kọjá sókè lọ́hùn ká wá lọ síbi tí a ti sọ nípa àṣàyàn ọ̀rọ̀ ìyẹn ìpele tó kàn. ṣẹ̀bà pé láti bí ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún mo ń sọ nípa àwọn tán tẹ̀ àwọn ìlú kan dó ṣùgbọ́n kó tó di pa lọ bẹ̀ níta àkọ́kọ́ pẹ̀kẹ́lù Yorùbá ní àìlásọ lọ́rùn pàká ó tàpérò gbogbo ọmọ eriwo ọ̀rọ̀ yìí òwe Yorùbá ni a sì lè lò lóyún ọ̀nàkọ́nà láwọn oríṣi ọ̀nà ńlá lè píyàmọ́ ẹ̀ sí àìlásọ lọ́rùn pàká ó tàpérò ọmọ eriwo àpẹẹrẹ àkọ́kọ́ ká pé irú àjàkálẹ̀ àrùn tó ń ṣẹlẹ̀ yìí ká pé ń ṣẹlẹ̀ láwọn ìlú kan tí ò délùú míì tá a bá wá rí ẹni
tó jẹ́ wípé tí àwọn ìlú kan bá wá dìde pé tí mò ń ṣe ìlú kejì ẹ jẹ́ á gbìyànjú ká dìde ká wo nǹkan tá a lè ṣe sí i kán wá jókòó ọ̀dà òǹkàlùkù wàá mú ọ̀nà àbáyọ wá òun ni à ń pè ní àpérò àjókòó ọ̀dà ntẹ́yìn ró kílẹ̀ rò pa lè ṣe kílẹ̀ rò pa lè ṣe a máa lòwe lásìkò náà pé àìláṣọ ọlọ́run pàákà ó tàpérò ọmọ eriwo a tún lè lò tí nǹkan kan bá ń ṣe ẹnìkan nú ẹbí báwo nǹkan kan ṣe ẹnìkan nú ẹbí àwọn gbé ẹ̀gbọ́n wa tí nǹkan ṣe yìí kílẹ̀ rò pa lè ṣe sí tó bá sì jẹ́ pé láàrin ọ̀rẹ́ ni Yorùbá máa lò pé àìláṣọ ọlọ́run pàákà ó tàpérò ọmọ eriwo ó tó ohun tí gbogbo wa lè jọ jókòó káwo kí nìkan tá a lè ṣe lásìkò tí wọ́n máa ń lo orú ọ̀rọ̀ èrè tán máa ń lo òwe yìí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ jẹ́ á pé àwọn ọmọ wa kan máa kọ́ sílẹ̀ irú àfáà Mọ̀jídì ńlẹ̀ wo Yorùbá yàn dáadáa ọ̀rẹ́ mi bójú rí òun náà Yorùbá yé torí olùkọ́ ẹ̀kọ́ èdè Yorùbá ni àwọn akọ́mọlédè náà ẹ já wá lọ síbi àwọn tó tẹ̀lúdé tí àwọn tó tẹ ìlúdó tá à ń sọ márùn lásán ń pa ẹ̀ lónìí ẹ mọ̀ pé márùn là ń mú wá á sọ ń pa Ìkòròdú Ìjẹ̀bú Òde Ṣakí Èrúwà àti Lóbù Ìkòròdú ẹni tó tẹ̀lú náà dó tàbí ká sọ pé ẹni tó ṣàwárí ìlú náà ọ̀gá náà máa ń pè ní náà fi máa sọ pé Ìkòròdú ọ̀gá Ìkòròdú ọ̀gá Ìjẹ̀bú Òde olóde ni ẹni náà olóde ni olóde Ṣakí Ògún ni ó tẹ̀lú náà dúná sọ pé Ṣakí Ògún òrọ́kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà Èrúwà Ọ̀básekù ló ṣàwárí ìlú náà tàbí ká sọ pé ẹni tó tẹ̀lú náà dó Ọ̀básekù Ìlóbù Àṣàkẹ́ Láàárọ̀sìn mọ̀ pé àwọn tìlóbù náà ń gbọ́ Láàárọ̀sìn ló tẹ̀lú náà dó Láàárọ̀sìn rò pé ẹ̀ ń fọkàn bá mi lọ lónìí àwọn ọmọ wa mo ní ìbéèrè tó pọ̀ fún wọn bàbá sì rí ẹni tó bá gbà á ẹ̀bùn bẹ́ẹ̀ ńlẹ̀ fún un mo fẹ́ kẹ́yìn òbí ó mọ̀ pé àwọn ọmọ wa ò gbọ́ èdè Yorùbá àwọn ìbéèrè kéékèèké kan ń kànra ti sàn ọmọ wa ẹ fi lè mọ̀ tí mò ń sọ pé Yorùbá dùn lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá àwa là ń fọwọ́ aago Yorùbá sẹ́yìn a ti sọ lẹ́nu àwa gbá kó ipò ìyà àwa gbé kọ́ ẹ worú àsìkò yìí tájàkálẹ̀ àrùn ń ṣẹlẹ̀ yìí láyé ìjọ́hun àwọn àgbà ayé ìjọ́hun ó ní nǹkan máa ń ṣe bí nǹkan tí ẹ rántí gbogbo ẹ̀ mo rántí ìgbà tá a wà ń kékeré tó jẹ́ wípé nínú ọ̀dẹ wa tàǹgìrì ó wà ń bẹ̀ bọ́ọ̀lù lémi kan tí ẹ máa fi gbangba náà ní mọ̀ gbà káàkiri tàǹgìrì ó wà ń bẹ̀ àwọn òbí wa ní kó lè bá a dènà gbóná ṣùgbọ́n lásìkò sìn àti kọ́ àṣà aláṣà àti wá gbàgbé àwọn àṣà tíá tó jẹ́ wípé bámúgbà tá a bá ti rówó tá a bá ti rà kọ́ ilé ìgbàlódé tó ń kọ́ nìsín kò sí gbogbo ohun tó jọ bẹ́ẹ̀ mọ́ nígbà náà lọ́hùn ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà ní ọ̀dẹ̀ làwọn òbí wa gbà mú sí omi tán bá pọ́n bẹ́ẹ̀ náà láàmú àmọ́ kú mọ́ bí wọ́n ti pín wá kò sì sí tí ó gbọ́n kó àwọn míì àìkàn tiẹ̀ dé ńlá sí mu tí ò sì sí ti ń ṣe wá ṣùgbọ́n lónìí ẹ̀ wá wò àsìkò sì wà àpò ìyà tá a so kọ́ a sì lè lọ́ọ́ gbé kó ń bẹ̀ a sì lè ṣe àtúnṣe torí mo mọ̀ pé kápáyé ìjọ́un ni àwọn bàbá wa ò ti wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ kódà a tún rí nínú àwọn ọba aláyé tó jẹ́ wípé wọ́n ti gbàgbé àṣà Yorùbá arọ́pò ọba aláyé tó jẹ́ pé ẹ̀sìn ló gbé lérí à ń dá àṣà àtẹ̀sìn pọ̀ kò sì jọra wọn ẹ jọ̀ọ́ àwọn ọmọ Yorùbá ẹ̀já wà nǹkan ṣe sí kódà bẹ́ẹ̀ bá pe ọba aláyé míì
tó jẹ́ pòun ló já síwájú wa bẹ́ẹ̀ bá pè síbì kan èèbó ni ọmọ sọ bí ọ̀pẹ rẹ̀ ẹ sì mọ̀ wo èèbó tá à ń sọ yìí àgbọ̀ kọlọ́hún ó sàánú wa torí tá a bá tún dọ́dọ̀ wọn tán ní èèbó gangan bá a bá ń sọ àwọn tún máa sọ fún wa pé kì í ṣe bá ṣe ń sọ rè bá ṣe ń sọ lélẹ́yìí. èmi Shina Wonder Abdulkareem èdè Yorùbá ń ló jẹ mí lógún mo sì fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ òun mo fi sọ pé ẹ̀yin náà ẹ wá polówó ọjà yín lórí ètò yìí kó lè máa tẹ̀síwájú ká lè máa kó àwọn ọmọ wa àtàwọn àgbàlagbà tí wọ́n mọ èdè Yorùbá ká lè máa kọ́ra wa torí omi pọ̀ lámù iṣẹ́ pọ̀ fún atáàsì. ẹ má sì gbàgbé pé mo ní a ti ṣe fọ́nrán Yorùbá dùn ìpele àkọ́kọ́ tá a pè ní alifábẹ́ẹ̀tì Yorùbá ti ṣe sórí fọ́nrán tẹ́ẹ̀mọ́ rí wọ́n lé yín tán mọ́ wò láti máa fi kọ́ wọn lédè Yorùbá iléeṣẹ́ wa ń bì àti tẹlifíṣàn wa ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ èmi náà mo ṣe a mọ̀ sọ ibi tẹ́ bá ti rira nígbà tí gbogbo ìṣèdè bá tán lẹ̀ ẹ wá fẹ́ polówó ọjà tàbí ẹ fẹ́ mọ nǹkan pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pèsè ní 08067809966 08067809966 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi tẹ́ pèsè bó sì jẹ́ pé ojú ìlà WhatsApp náà ni òun náà lẹ́ẹ̀ fi bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ polówó ọjà tàbí ẹ̀ ní ọ̀nà àtẹ̀fẹ́ gbà wá 08067809966 ṣùgbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wọnú yàrá agbára ń bí torí ìbéèrè ti wà ńlẹ̀ ó ní 09064766497 09064766497 ẹ má wàá gbàgbé bá a ṣe mọ̀ ṣe tí n bá ti sọ pé Yorùbá dùn ẹ ní akọ́mọlédè bàbá rẹ̀ tí ò sọ bẹ́ẹ̀ á rọra ajá kó ń bẹ̀ ẹ mọ̀ pé àkọ́mọ̀nà ti àná Yorùbá dùn ẹ káàsán ìyá wa níbo lẹ ti ń pè kí lorúkọ yín ìyáàfin Ọláwùmí Ògúndìran ìyá wa ẹjẹ ń fẹlẹ ìkun kò sí ti ń jẹ́ ìyáàfin àgbà wípé àwọn ọba tán ti gbéṣẹ̀ gbogbo àwọn ọba yìí tẹ́ bá lọ sírú ààfin bàbá wa Ọ̀ràngún Léèlá ẹ mọ̀ bá àwọn ìyá tó jẹ́ pé àwọn ìyàwó ọba tó ti gbéṣẹ̀ ẹ mọ̀ bá wọn láàfin àwọn náà ń pè ní ìyáàfin àwọn tọkọ wọn ti ṣaláìsí àwọn tọkọ wọn ti wàjà kò sí ti ń jẹ́ ìyáàfin ẹ lè sọ wípé olórí gbogbo obìnrin lólórí lọ́ọ̀dẹ ọkọ ẹ̀ kò sí ti ń jẹ́ ìyáàfin ara àwọn àṣìṣe táwa Yorùbá ń ṣe nù ìyáàfin làwọn tí ọkọ wọn ti gbéṣẹ̀ ẹ ṣeun ìyá wa ojú òní tì í ẹ má bínú bí Yorùbá ṣe rí gangan gẹ́lẹ́ mo ṣe sọ o ìyá wa kí ni orúkọ oyè ṣé ń gbọ́ mi kí ni orúkọ oyè Àgọ́ Ìwòyè orúkọ oyè ọba Àgọ́ Ìwòyè kí ni orúkọ oyè wọn Àwòyè tàgọ́ Ìwòyè kò rí bẹ́ẹ̀ ìyá wa ẹ ṣeun ẹ jẹ́ àtúnfẹ́ lòmíì láǹfààní 09064766497 eléyìí tí mo sọ eléyìí ni mo ti wò pé ká mú wá lọ́jọ́ míì ní ká fi rohùn kọ́ra wa lábala àṣàyànrọ̀ Yorùbá dùn bàbá wa kí lorúkọ yín ìbùlẹ̀ tí ń pè alàgbà wálé láti Mọ̀dákẹ́kẹ́ fìlà wo ni Yorùbá ń pè ní àdìrò bẹ́ẹ̀ ni fìlà àwọn alágbẹ̀dẹ bóun fìlà alágbẹ̀dẹ ṣe máa ń rí ẹ ṣàlàyé ẹ̀ fún wa wọ́n máa ń so kọ́ lẹ́yìn ẹ ṣàlàyé ẹ̀ dáadáa yóò gùn hàn gbé lọ sẹ́yìn alàgbà ọ̀dà ẹ gbà á bẹ́ẹ̀ ni mo fẹ́ kí bóyá ẹ mọ èèyàn kan tó ti lórú ẹ̀ rí mo fẹ́ ẹ lè fàǹfààní ẹ lè fi júwe kó lè yá àwọn èèyàn ṣe mọ̀ pé olórin kan wà tó lórú nǹkan bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rántí epo àkàrà lò àwọn tó ń sùn jálọ náà máa ń lò hàn olórin kan wà Jesse King tó ṣe bùgá òun rú ẹ̀ fi lànà lò orí yín pé ọ̀dà ẹjẹ́ ń fẹlẹ́ ẹjẹ́ ń fi kọ́ òkìkí lọ́rùn ẹjọ́ tí n bá ti ṣètò tán kí ni nọ́mbà tó parí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín 73
mo fi kọ́ òkìkí lọ́rùn. Òkìkí yóò fún yín ní káàdì ìpè, yóò fún yín lórí ètò yìí, mo fi kọ́ lọ́rùn. Ẹ ṣeun, ojú òní tì í. Ẹja tó fẹ́ lómi láǹfààní 09064766497 tí n bá ti ní Yorùbá dùn. Yorùbá dùn, kí lorúkọ yín, níbo lẹ ti ń pè? Alàgbàsì yìí láti Iléṣà. Ṣòkòtò owó ní Yorùbá ń pè ní nàngúdú. Ṣòkòtò owó ní Yorùbá ń pè ní nàngúdú. Ṣòkòtò tí Yorùbá ń pè ní nàngúdú. Nàngúdú, ẹ ṣàlàyé bí ṣe máa ń rí. Ẹ tún ní láti máa béèrè. Wọ́n wá lè mọ̀ ṣé tó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá. Tá a bá sì wí, a ní agbọ́ Yorùbá. Ẹ jẹ́ ẹja fẹ́ ẹ̀kan, ẹ mọ̀ bí ẹja fẹ́ nìkan láǹfààní torí mo fẹ́ kàn ọmọ èké ó pè wọlé. Mo fọmọ èké kan. Ẹ̀yin ìyá àbí bàbá wa tẹ́ bá ti pè, ẹ gbé fọmọ yín. Ìbéèrè kan wà tí mo fẹ́ bi wọ́n léèrè. Yorùbá dùn. Ìyá wa, ẹ bá ń gbé fọmọ yín tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín, kí lorúkọ yín, bòlẹ̀ tí ń pè? Ẹ bá ń gbé fọmọ yín tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín. Ọmọ ni mo fẹ́ fún ọmọ èké láǹfààní. Hello? Ẹ bá ń gbé fọmọ yín tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín, mo ní mo fẹ́ fún ọmọ èké láǹfààní. Ọmọ èké ní ń sọ̀rọ̀. Kò dà. Aṣọ wo ni àwọn ọdẹ máa ń lò, kí ni wọ́n ń po oko aṣọ náà? Àwọn ọdẹ máa ń wò kí ni máa ń porúkọ aṣọ náà? Ìjàlá kọ́, ẹ̀yin náà mọ̀ gbọ́. Kíjìpá kọ́, kò dà ẹ ṣe. Gbérí ọdẹ ni aṣọ táwọn ọdẹ máa ń wọ̀. Gbérí ọdẹ, àwọn àgbẹ̀ wọn á sọ pé wọ́n ń wọ gbérí àgbẹ̀. Ẹ̀yin náà wò, ọmọ Yorùbá ó wá ń pe aṣọ ọdẹ ní ìjàlá, ó tún pè ní kíjìpá. Kíjìpá aṣọ ni, ṣùgbọ́n kì í ṣe pé òun ni aṣọ tí wọ́n dá fún yàn. Mo béèrè lọ́wọ́ ìyá wa kan pé kí ni orúkọ oyè ọba Àgọ́wòye. Ẹ̀bùn mọ̀wé ni. Ẹjọ́ Yorùbá dùn ẹ jẹ́ á ṣiṣẹ́ lórí ẹ̀. Aṣáwọ̀ ò gbọ́dọ̀ parun. Ilé ti yá. Ẹ rí i pé àsìkò pọ̀. Mo sọ pé ẹ jẹ́ á polówó ọjà wa lórí ètò. Mo dúpẹ́ lọ́wọ́ tá a jọ wá. Afọ̀sìn bẹ́ńbí DJ Scratch àjọ wá láti ìlú Òṣogbo. Ojú òní ti gbogbo wa lágbára Ọlọ́run ọba. 08067809966 ní ẹ fi bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. 08067809966 bó sì jẹ́ pé lójú òpó WhatsApp náà ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí kétékété tẹ́ tún gbọ́ mi Facebook. Mo kí ojú òní tì láti Dubai, ọmọ ìyá mi Abdulkarim Musbau, ó ṣe o, ojú òní tì ẹ̀. ń lọ lónìí, ń padà wá ń jọ́ mẹ́jọ. Mi ò ní gbọ́kú sí ẹ̀yin náà ò ní gbọ́kú sí mi. Ó dàbọ̀.